nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o nǹkan kan gbọ́dọ̀ ṣe kété ọmọ mi o kété Nàìjíríà ìdàrẹ́ o ìtìmílẹ̀ ni ọmọ mo ti ṣòfò èyí o kí mo lè ṣòfò ọmọ yìí o ìdàrẹ́ o Nàìjíríà ìdàrẹ́ ràn mí lọ́rùn kété àgbáyé níbi kí n ti gbóhùn mi orí àbíyamọ kété kí ràn mí lọ́rùn Joshua ajagun èṣù kí gbà mí lọ́rùn kí gbà mí lọ́rùn o. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ láwọn ló pa àǹtí yín. bẹ́ẹ̀ni. kí ni ẹ̀rí àrígbámú tí ẹ fi lè mọ̀ pé àwọn ló pa àǹtí yín. wọ́n tó ti pẹ́ tán ti máa ń sọ wọ́n ló ń ṣàgbèrè nǹkan táǹtì mi sọ fún mi nígbà tí ọjọ́ Wednesday tó wá sọ́dọ̀ mi àǹtí yẹn sọ fún mi pé nǹkan kan ń ṣe òun ó ní ojú ara òun pé ṣe ló ń fẹ̀. ẹlẹ́yin àtìyàwó yín yẹn ò jà rí ẹlẹ́ẹ̀bára yín jà. a máa ní misunderstanding but a ò ní ìjà. ẹ ò ní jà rárá ẹ sì lẹ́ẹ̀jà. that was ẹ̀sà ọ̀rọ̀ múfù wá sílé ni ọ̀rọ̀ tí à ń sọ wípé mi ò fẹ́ kó wà níta mọ́ páàkì wá sílé tó ń sọ wípé tóun bá páàkì wá sílé òun ò ní ráyè tajà òun ò ní ráyè ṣe lé òun ò ní ráyè ṣe tọ̀hún tí mo sọ wípé mo kọ sínú mẹ́sẹ̀gì wípé owó gan tí wàá máa fi lọ sí ọjà máa fún ẹ tí wàá máa fi transport lọ́jà máa fún ẹ tó o need láti worry páàkì wá sílé ìgbà tí yóò dá wọn sọ pé ìsìnsì tó yẹ pé o ready àti páàkì wá sílé that was then kó àwọn ọmọ mi wá torí wípé mi ò fẹ́ jẹ́ bàbá ìyà mi ò dẹ̀ fẹ́ ohunkóhun tó lè mú ká máa sọ wípé kò take care ọmọ kò sanwó store mi ò fẹ́ kó àwọn ọmọ mi wá sílé fún mi kí n lè take care àwọn ọmọ mi that is it kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìjà wípé kò ṣe pé ọ̀rọ̀ múfù wá sílé tẹ ẹ bá pe any one of my family member báyìí wọn á testify sí tẹ ẹ bá pe senior wife ẹ wà ń bí ó wà ń bí á testify sí ọ̀rọ̀ bá pe any pastor ní church mi wọn á testify sí páàkì wá sílé ibi tí ọ̀rọ̀ wà nìyẹn a ò jà. ọkùnrin wo lẹ́rìn fún àsì pé kíyàwó yín tẹ́ lọ́rùn. ẹ ṣe that was when she travelled nígbà tán ṣe marriage sister ìtàn ó travel lọ sí Èkó kò sọ fún mi nígbà tí mo wá èmi àti sister mi wá ń sọ̀rọ̀ ó wá ní ṣó wà lẹ́kọ̀ọ́ ni mo ní mi ò sí lẹ́kọ̀ọ́ ó ní bọ̀tọ̀ ń pe ìyàwó ẹ̀ olóhùn wà lẹ́kọ̀ọ́ ìyàwó mi ó ní ìyá Grace sọ pé òun wà lẹ́kọ̀ọ́ bí mo ṣe wá pè é nìyẹn ó ń lọ wà lẹ́kọ̀ọ́ ó ní bẹ́ẹ̀ ni mo ṣe wá mẹ́sẹ̀jì ẹ̀yìn pé ó fi hàn wípé ìrìn àjò àgbèrè lórin lọ yẹn bóun ló ṣe máa fi ìkẹrẹ sílẹ̀ without notifying me tó dẹ̀ máa lọ sẹ́kọ̀ọ́ ṣé ìkan lára àwọn tí àbúrò tó bá ọkọ àbúrò ẹ̀ wá ló tẹ̀lé lọ ni okay o satisfy them lóòótọ́ ni mo send message yẹn orúkọ bí lóòótọ́ ni mo send yẹn. wọ́n lẹ́yìn lẹ gbé mọ́gùn léyàwó. Ọlọ́run má jẹ́. àwọn ará Àkẹrẹ Adékẹrẹ wọn sọ̀rọ̀ yín dáadáa. níkẹrẹ. bẹ́ẹ̀ ni bí obìnrin ẹrù tí wọ́n lóbìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ rà dé sí ṣọ́ọ̀bù báyìí sì wà ń bẹ̀ wàhálà tí wọ́n ní í ṣe bí wọ́n lẹ ti ń fìyà jẹ. Ọlọ́run má jẹ́. kí ló dé tẹ bá àbúrò ìyàwó yín lájọṣe. Ọlọ́run má jẹ́ kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀ sà. àbúrò ìyàwó yín. kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀. àǹtí ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ rán wa létí ọkọ yín. Yẹmí lórúkọ mi. bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín báwo wọ́n ti jẹ́ sí yín. ọkọ àǹtí mi tó ṣaláìsí mi. ọkọ àǹtí ẹ ti mọ̀ wọ́n ní ìsìn yóò ti tọ́dún mélòó. tí mo ti mọ̀ wọ́n báyà ti tó tẹ́yìn torí ọmọ tán bí fúnra wọn tó jẹ́ first born 20 to 11 years nìyẹn. ẹ láwọn ló pa àǹtí yín. bẹ́ẹ̀ ni. kí ni ẹ̀rí àrígbámú tí ẹ fi lè mọ̀ pé àwọn ló pa àǹtí yín. wọ́n tó ti pẹ́ tán ti máa ń sọ wọ́n ló ń ṣàgbèrè nǹkan táǹtì mi sọ fún mi nígbà tí ọjọ́ Wednesday tó wá sọ́dọ̀ mi àǹtí yẹn sọ fún mi pé nǹkan kan ń ṣe òun ó ní ojú ara òun pé ṣe ló ń fẹ̀ bẹ́ẹ̀ ni kóun fẹ́ bímọ ó lójú ara òun yẹn dẹ̀ ń rẹ̀ òun jẹ kódà ó sọ fún ìyá tó ń gbélé ẹ̀ gan iṣẹ́ mi nìkan ló sọ yẹn fún ó sọ fún ìyá tó ń jọ ń gbélé tó jẹ́ láńlẹ́dì ẹ̀. ọkọ wọn rèé wọn láwọn àti àǹtí yín pé kò sí gbọ́n mi sí omi òtó láàrin wọn. àǹtí mi yẹn ó bẹ̀rù wọn bíi despite the fact pé kò sí kankan tó ń ṣe fún wọn kò sí kankan. ṣé ń bá wọn gbé bẹ́ẹ̀ ni. owó sukú àwọn ọmọ àǹtí yẹn ló ń sùn tó ń san tí mo mọ̀ dáadáa. tífẹ̀ bá wà láàrin ọkọ àtìyàwó. ṣe náà frustrate láìfẹ́ ṣe ó ní ó ń ṣàgbèrè ó sọ ó rí ọkọ mi gbà kan ó ní kókó àwọn ọmọ wá pé kókó àwọn ọmọ fún òun pé àyà ọ̀lẹ náà ń gbà pé wọn kì í gba ọmọ ọ̀lẹ ó nítorí wọ́n rí ọkọ mi lọ́jọ́ yẹn wọ́n tún ṣàlàyé fún ọkọ mi pé àwọn ọmọ kò ń ṣàgbèrè pé táwọn bá dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ pé kán má sọ pé ṣàwọn nìkan ló wà ń kẹrẹ́ ni. wọ́n ní kò sí èdè àìyedè láàrin àǹtí yín àti àwọn ìyàwó àwọn táwọn nífẹ̀ẹ́. nǹkan tí mo mọ̀ ni pé wọ́n. bóyá ti ta ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì fún wọn ní ìsìn. nǹkan tí mo mọ̀ ni pé. nínú mẹ́sẹ̀gì yẹn àwa rí i pé téèyàn bá rí mẹ́sẹ̀gì yẹn èèyàn ó rí i pé èdè àìyedè wà ṣùgbọ́n àwọn ní kò sí èdè àìyedè. nǹkan tí mo ṣàmọ̀ ni pé wọ́n gbógun tì wọ́n pé kán kó wá sílé mo mọ̀ yẹn wọ́n ní kán máa. jáǹtì yín bínú kó jáde kó. wọn gbé papọ̀ tẹ́lẹ̀ wọn ò fìgbà kan gbé papọ̀ rí. kí ló wá dé tí wọ́n fi ní kókó wá sí. kò yé mi ọ̀sán kan òru kan ládédé rí tán ní kán máa bọ̀ ìyàwó dẹ̀ wà nílé ọ̀dọ̀ wọn
àwọn ò gbé papọ̀ right from beginning tán ti fẹ́ ra wọn ò gbé papọ̀ torí Adóńbí làǹtí mi gan ń gbé tẹ́lẹ̀. ẹ kí wàá ní kókó ní tí ẹ rí dìmú tí ẹ fi ní bàbá yìí ló pa àǹtí yín. ní hospital lọ́jọ́ yẹn níbi tí àǹtí yẹn kú sí mo rí èèyàn tó sọ fún mi tó ó kàn sọ tiẹ̀ ní o ọ̀dọ̀ àǹtí yẹn ni mo wà ẹni yẹn dẹ̀ sọ lọ́jọ́ yẹn pé mágùn ló wà lára ẹ̀ and then nǹkan náà táǹtí yẹn sọ fún mi àbí irú àìsàn wo ló ń ṣèyàn ní àárín ọjọ́ kan sọ́jọ́ méjì àǹtí yẹn sọ fún mi pé ìdí òun pé ojú ara òun fẹ̀ bẹ́ẹ̀ nípò òun fẹ́ bímọ pé ojú ara òun yẹn ń rẹ̀ òun jẹ irú àìsàn wo ló lè máa ṣèyàn bẹ́ẹ̀ yẹn. àwọn ọ̀jọ̀gbọ́n wà nílé tí wọ́n ń gbọ́ wa ẹ sì fẹ̀sùn kan bàbá yìí ẹni wọ́n bá yín lájọṣepọ̀ rí. bẹ́ẹ̀ ni sà. níbo ló ti wáyé. nílé sísà mi ìgbà yẹn àǹtí mi yẹn gbé ní Adóńbí ní Ọ̀gbọ́n Àdó ibẹ̀ náà gbé ńgbà yẹn àwọn ló pè mí nígbà yẹn pé kí n wá pé àwọn ríran ikú sí mi ó wá ní kí n wá bá òun nílé sísà mi yẹn. orí ẹ ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo fẹ́ kí ẹ tún sọ lójú ọlọ́rọ̀ bí ẹ ti sọ. ìgbà tí mo dẹ̀ débẹ̀ lọ́jọ́ yẹn mo béèrè àǹtí mi wọ́n ló jáde pé kémi jẹ́ ká máa ṣe nǹkan tá a fẹ́ ṣe. kí ni wọ́n ní ẹ ṣe. wọ́n ní àwọn ríran ikú sí mi nǹkan tó ń sọ fún mi nìyẹn nǹkan tó gbé mi wá nìyẹn àwọn ló pè mí pé kí n wá bá wọn nílé àǹtí mi yẹn ní ọjọ́ yẹn. ìgbà tí mo dẹ̀ débẹ̀ mi ì bá sísà mi lé mo béèrè wọn ló jáde kó lọ ra nǹkan lọ́jọ́ yẹn. ìgbà tó ṣe ó wá ní kémi jẹ́ kán deliver message yẹn wọ́n ṣàbùn kan sí mi lọ́wọ́ lọ́jọ́ yẹn àwọn kan ló tún fún mi lómi tí mo fi lò ó lẹ́yìn ìgbà yẹn mi ì rántí kankan mọ́ later mo wá bá wọn lórí mi lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú wọn ò pé kémi má sọ fún ẹ̀dá alààyè kankan láti ìgbà yẹn mi ti rántí ọ̀rọ̀ yẹn. pásítọ̀ obìnrin yìí kì í ṣe kókó nú ayé ṣé wọ́n lè máa parọ́ mọ́ yín ni. ibi tí ò sí ènìyàn Ọlọ́run wà níbẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ sọ àwọn gbólóhùn tí mo fẹ́ sọ yìí. kí ló dé. ẹ máa sọ báyìí mo rẹ́nikẹ́ aya ló jẹ́ fún mi màá dẹ̀ bẹ ìṣẹ̀dá ẹ̀ ó dáríjì mí lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí torí wípé ó sọ fún mi wípé kí n má bá ẹ̀dá alààyè mìíràn sọ ní oṣù mélòó kan sẹ́yìn ìyàwó mi pè mí nígbà tá a wà ní ṣọ́ọ̀ṣì ó fẹ́ sẹ́ǹdì owó tó promise sí ṣọ́ọ̀ṣì mo wá ní kó sẹ́ǹdì ẹ̀ ó jáde síta ó pe Yẹmí hello sẹ́ǹdì pin code di àkáǹtì mi yẹn sí mi mo fẹ́ transfer owó àmọ́ á ní ṣé Yẹmí ló gbọ́dọ̀ mọ pin code àkáǹtì ẹ̀wọ̀ fúnra ẹ̀ ò mọ́ ni ó ní ọwọ́ ẹ̀ ló wà ATM card ẹ̀ ń kọ́ ó lọ́wọ́ ẹ̀ ló wà mo ló dáa no problem nígbà tí ó máa di the following week ó pè mí ó náà fẹ́ fi ọ̀rọ̀ yìí pamọ́ sí mi lọ pé kí n jọ ó wà láàrin mi pẹ̀lú òun ẹ sọ fún mi ó ní ọkọ Yẹmí pè òun wípé tí ó bá tóun tètè rọ́ọ̀ṣì ilé tóun kọ́ yẹn o pé by December wọ́n máa múfù lọ síbẹ̀ wọ́n á ní múfù lọ síbẹ̀ ìbáwo ẹ̀yin mélòó wọ́n sọ pé òun àti ìyàwó òun wọ́n á mú apartment kan pé òun náà àti àwọn ọmọ tòun náà wọ́n á mú apartment kan bó ló ṣe lè rí bẹ́ẹ̀ kí ló wá sọ fún ó lọ sọ pé nígbà tí wà tí ẹ bá wà apartment kan òun àti àwọn ọmọ wà lọ sí òun lọ́kọ ni mo dákẹ́ mo ní bó ṣe sọ yìí mo ti gbọ́ ṣùgbọ́n kíyèsára ṣùgbọ́n ní àìpẹ́ yìí ìyàwó mi sọ fún mi wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n ti gba ọjà èdè kúrò lọ́dọ̀ ìyá wọn pé wọ́n ti gbé fóun direct pé òun ló wá ń ta ọjà ìdíbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní ṣùgbọ́n òun ti mú Yẹmí mọ́ra as a business partner ẹ máa jọ tajà ó ní ẹ jọ máa rajà bó o ní ọjà kúlíkúlí oní gbogbo ẹ̀ nítorí kó sọ fún òun lówó lọ́wọ́ pé wọ́n á jọ máa ṣe business papọ̀ nígbà tó wá di ọjọ́ kejì mo wá pè é lórí fóònù ẹ lóbo ló wà ó lóun wà mo pe ìyàwó mi lórí fóònù ẹ lóbo ló wà ó lóun wà ní ṣọ́ọ̀bù olókè ní tí mo fẹ́ bá ẹ sọ nìyí o ọjọ́ tó fẹ́ transfer owó Yẹmí ló pè tó ní kó fún ẹ ní pin code ATM ẹ olówó ẹ ló wà business tó ń ṣe olóòmù wọlé kẹjọ máa ṣe business ilé tí òun kọ́ tó kù díẹ̀ kó parí ọkọ̀ ẹ pè é wípé by December pé ẹjọ́ páàkì lọ síbẹ̀ wọ́n ní mo fẹ́ kó ṣọ́ra o torí wípé ìrìn àjò tó ń rìn kó má bàa mú ìpalára lọ́wọ́ ṣọ́ra nígbà tí a máa ya lọ́jọ́ kẹta ó ní òun mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bá òun sọ nìyẹn wípé bí mo ṣe ń bá òun sọ pé Yẹmí wà lọ́dọ̀ òun wípé gbogbo tí mo sọ pátápátá ni Yẹmí gbọ́ àti bó ṣe àti pin code o àtọ̀rọ̀ ATM o àtọ̀rọ̀ ilé o pé mo sọ pé kóun separate pé gbogbo ẹ̀ pátápátá ni Yẹmí ń gbọ́ pé òun ò dẹ̀ lè kọ́ ọ̀tẹ̀ tó bá kọ́ ọ̀tẹ̀ á lóun fi àṣírí pamọ́ fóun kóun mọ̀ pé ọ̀rọ̀ tí màá bá òun sọ nìyẹn ó ní but báyìí Yẹmí ti lọ sọ fún ọkọ ẹ̀ gbọ́dẹ̀ ti lọ sọ fún ìyá wọn wípé wàhálà wà pé ìyà tó fi jẹun kò lágbára wípé wọ́n sọ pé èmi ti da fámìlì wọn rú pé mo ti kọ́ òun sí àwọn àbúrò òun
pé ó mì pé nǹkan tí òun sọ ni pé Yẹmí lè pa òun lára pé wàhálà yẹn ti wà òpó dẹ̀ lágbára gan-an kí la máa ṣe báyìí mo lé mi ò mí tèmi ohun tí mo mí ni wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé o ní bísínẹ́sì tiẹ̀ tó wá fẹ́ fún Yẹmí ní bísínẹ́sì fún lówó kó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tiẹ̀. kí wàá ní kókó tẹ́ ẹ fẹ́ fàyọnú ọ̀rọ̀ yìí sá. kókó tí mo fẹ́ fàyọnú ẹ̀ ni wípé ní àkókò tí à ń sọ yìí ni ìyàwó mi sọ fún mi wípé ohun tí Yẹmí mí kó lágbára o pé torí wípé láti gbà yẹn pé kò sígbà tí òun sọ̀rọ̀ mi dáadáa láti gbà yẹn mo ní instance mọ̀ tí mi ò ti sọ̀rọ̀ ìpalára tó yẹ pé mo ní kó separate pẹ̀lú ẹni kò sí ìpalára tó gbé pọ̀ mí tó máa ṣẹ̀ṣẹ̀ tó máa ṣẹlẹ̀. bàbá yes sir. ẹ bá obìnrin yìí lájọṣepọ̀. lára sà. bàbá orí afẹ́fẹ́ gbiná ní ìsinyìí o ẹ bá obìnrin yìí ní àjọṣepọ̀. rárá sà. bàbá mo tún sọ lẹ́ẹ̀kẹta ẹ bóbìnrin yìí lájọṣepọ̀. rárá sà. ṣé ènìyàn Ọlọ́run ni yín. bẹ́ẹ̀ ni sà. ó ti tọ́dún mélòó tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ Olúwa. mo sọ fún yín ní ọjọ́ yẹn ó ń lọ sí ọgbọ̀n ọdún. ẹ bóbìnrin yìí lájọṣepọ̀. rárá sà. ó dà. bàbá o. yes sir. bàbá o. yes sir. ẹ ti lọ dọ̀bálẹ̀ nílé wọn. bẹ́ẹ̀ ni sà. tẹ́ ń bẹ̀bẹ̀ pé kí wọ́n forí jì yín. bẹ́ẹ̀ ni sà. pé bí tẹ́ ẹ ti bóbìnrin lájọṣepọ̀. rárá sà. ìyá obìnrin yìí ń sọ̀rọ̀ pé ẹ bẹ́gbọ̀n lájọṣepọ̀ ẹ sì tún bá àbúrò lájọṣepọ̀ ẹ wà lórí ìdọ̀bálẹ̀ ẹ jẹ́ ń fi sí orí ẹ̀rọ ayélujára tí gbogbo ayé máa rí. bàbá àgbàlagbà ní ó lè jáṣìṣe ó ti yé yín kò yẹ kẹ́ máa parọ́ ẹ̀rí lè àbí àparọ́ mọ́ yín ẹ̀rí lè tẹ́ dọ̀bálẹ̀ tẹ́ fi dọ̀bálẹ̀ gan-an. ẹ sà òun náà ni mò ń sọ yìí ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ tẹ́ ń sọ yìí nítòótọ́ ni ìyàwó mi wá bá mi wípé ohun tó kàn ní wípé kí n tẹ̀lé òun ká lọ bẹ ìyá òun. bàbá ọ̀rọ̀ tí ń bẹ ń bí òrí bẹ́ẹ̀ gbogbo ayé ó bá wa gbọ́ ní ìsinyìí. ẹ̀kọ́ yá ó ti ọmọ rẹ̀ hàn ní àmọ́ ṣùgbọ́n wíwẹ̀ tìbí tó lẹ̀ jù bẹ́ẹ̀ yọkàn ló ti bì wẹ́ẹ̀ kò ti rọ́ọ̀rù bẹ́ẹ̀ mọ orúkọ ọmọ rẹ̀ ní ti yọ̀ọ̀dà lọ́la. sọ́hun yín nìyẹn sà. ènìyàn mọ̀ burú àwọn ìlànà nìkan rú wa ní ojú làmòrí bàbá òkìkí wàá di àṣẹ bẹ́ẹ̀ ni gidi wàá di àṣẹ bọ́ọ̀ nìyàn Ọlọ́run àṣẹ ejò rọ̀yà. ẹ̀yin náà bí ẹ bá dé orí Facebook wa ẹ rí ibi tí bàbá wòlíì ti dọ̀bálẹ̀ sí ibi tó ti ń bẹ̀bẹ̀ bákan náà lórí YouTube wa méjèèjì là á padà fi bẹ́ẹ̀ o. sí kò yẹ kó a yín kó a ṣàdúrà kó ìgbẹ́ wọ́n tẹ̀ mọ̀ ìyá jẹ́ ọwọ́ mọ̀ ìyá àkọ́kọ́ yẹn jẹ́. fún ìkóró ọjọ́ ọ̀la pọ̀ mọ́ màá ní pé inú fámìlì nìwé ẹ̀ sọ́ni kọ́ ọ̀yọ́ sílẹ̀ nínú fámìlì. wéèbó bẹ́ẹ̀ pé orúkọ ọmọ ní yọ parẹ́ nínú ẹbí ṣé ọ̀yẹ́ kọ́ ọmọ irúfẹ́ àtọmọ ọmọ Yẹmí kan ríra lọ́la kan mo yòó kíra kàbí kọ́ nìkan nínú tẹ̀lé nínú kò délá kan wọ́n yọ ṣèrànlọ́wọ́ kóra náà. Ọlọ́run fi bẹ̀yìn tí bá ní èrò tó lòdì sí ẹnikẹ́ni nínú ọmọ rẹ̀ láì má dára tí bá ní èrò tó orí mi bá lílì kú bá ọ̀rẹ́ àbálẹ bá torí mo bímọ léra ọmọ méjì léra bá ètò ìrànlọ́ kọjá lọ́wọ́ orí kejì náà èmi ní kù bá ọṣẹ tèmi ní kù kọ fẹ́ yà ṣe káàṣírí rẹ̀ tún náà wọ́n bá tẹ̀ bá mi sùn. mo fi orúkọ Ọlọ́run bẹ̀yìn torí tọ́ lọ́run. orí èmi nílì kú bá èdè kú ọba ìgbósùn òkèdè ògbè kan mọ nǹkan wọ́n máa gbára kọ́ ní. wọ́n máa gbára kọ́ ní. orúkọ Ọlọ́run fi bẹ̀yìn orúkọ Ọlọ́run ọmọ fìlà mi búra tí n bá ní èrò kankan tó lòdì sí ẹnikẹ́ni àbí mo dúró síbi kan sọ tó lòdì sí ẹnikẹ́ni ọmọ àlọ́lá Ọlọ́run kò fàyè mi ṣòfò mo bẹ̀yìn tó lọ́rùn. mo bẹ̀yìn. olódì gbèsè àwọn ọmọ lọ́la fún àwọn ọmọ àmójúkò lórí ọ̀rọ̀ àwọn ìjàre mo bẹ̀yìn tó lọ́rùn. mo bẹ̀yìn tó lọ́rùn. nǹkan mọ́bì wọ́n gbọ́dọ̀ ṣe torí ọ̀la fi kú kàn ká mọ́ kó lọ́lẹ́ kálukú bá ó yé mi ó yẹ òsì àkọ́kájẹ́ àjọ̀dún mẹ́ta òsì àkọ́kájẹ́ àjọ̀dún mẹ́ta ọjà rẹ kó ṣe kété òní lára ló kẹrẹ bá ṣe àṣàánú kẹrẹ ń kọ́ tẹ́lẹ̀ bá àwọn ìbọ́jọ́ òun ọ̀nìyàn á mú kété òun fi. irú kú wo ló pọ̀ mọ́ yín. Joshua Ajagun Ìgbàlà ò lè pọ̀ mọ́ mi kété orú àwọn kẹrẹ pa lórí rédíò Ọlọ́run lè yọ̀ ṣèdájọ́ kò láàkọ́kọ́ àbẹ̀rẹ̀ ọmọ mi sọ fún mi pé ọkọ̀ òun ń ṣe àgbèrè ọ̀dẹ̀ sọ débi pé àgbèrè tòun gan ju tọ́ ni kò ju obìnrin bọ́ lórí rẹ̀ níwájú Ọlọ́run àti ìlú
sẹ́ni tí ṣé ìyàwó wọn yẹn ni. rárá eléyìí yẹn náà fẹ́ tẹ̀lé àwọn mi kò jókòó ni. mo wá ta sọ ló fún jíjí ògbè òkè tí babaláwo tí wọ́n ní babaláwo. babaláwo tó bọ́ lórí ìyàwó ẹ̀. òkè ó ní ọmọ mi ó lọ sọ fún un pé àgbèrè tèùgán tún ju tẹ́lẹ̀ yẹn lọ. alọkọ wọn sọ bẹ́ẹ̀ fún un. bẹ́ẹ̀ ni mo wá ní kó lọ sí olórí ẹbí wọn ní Ìlàwẹ̀. ọmọ yẹn gbéra ó lọ bẹ̀ ó lọ sọ fún wọn. ó ní bàbá yẹn sọ pé láéláé pé òun lè fọwọ́ sọ̀yà fún àtìyàwó ẹ̀ pé òun lè fọwọ́ sọ̀yà fún pé bóun ṣe ń ṣiṣẹ́ pé òun gan ò lè sọ lójú wọn pé òun ṣàgbèrè pé òun mọ làálàá rẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ tàbí òun ló tiẹ̀ ti ra. ìgbà tó wá yá ó dẹ̀ rí ọkọ àbúrò rẹ̀ torí ọ̀gá yóò láìkì ẹ̀ láti ìgbà tán ti dé Ìkẹ́rẹ́ òun nìkan ló dàgbà jù nínú ọkọ àwọn ọmọ mi. ìyẹn wòlíì Ajagun Ìgbàlà. bẹ́ẹ̀ ni òun ọkọ ló Yẹmí yìí láìkì. ó láìkì ẹ̀ nígbà tán dé Ìkẹ́rẹ́ Adó náà ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó ìgbà tó ọmọ yẹn tó ń ti òde olórí wọn ló dáhùn dúró pé òun fẹ́ fẹjọ́ ìyá Òkìkí sùn pé ìyá Òkìkí pé ó ń ṣàgbèrè ọmọkùnrin yẹn ní láéláé pé àǹtí yẹn dẹ̀ ń tíráyò pé lẹ́ni tí kì í dúró tó bá dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ gbọ́ tán wá sọ fún yín àbí. bẹ́ẹ̀ ni ìgbà tí mo wá gbọ́rọ̀ yẹn ọmọkùnrin yẹn wá ṣàlàyé pé ó sọ pé tóun bá tún gbé ìgbésẹ̀ o wọ́n mọ̀ bá ní òun nìkan ló wà ní Ìkẹ́rẹ́. ìlú wa bà mí pọ̀ mí lè tọmọ mi sọ fún mi mo wá ní òkè mo wá pe ọ̀gá eléyìí tó wá jù ní ìgbà tí mo tún wá gbọ́ eléyìí tí mo tún wà lé. ìsàlẹ̀ gbọ́. Yẹmí. kí lẹ gbọ́ ń bẹ̀. wọ́n ní ọkọ ẹ̀ sábà sọ̀dọ̀ mi láàárọ̀ kò sọ́jọ́ ó ní mọ̀mọ́ ó ní ẹjọ́ dáàdì Òkìkí lòun wá fi sùn kí ló dé kí ló ṣe wọ ẹ ó ní báyìí ló wá ṣàlàyé. báyìí kí ló jẹ́ báyìí. ó ní ìyàwó òun lálẹ́ àná ó ní bó ṣe ó ní òun sọ fún ó lóun mọ̀ tó ṣe ó lóun béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kò sọ̀rọ̀ ó lóun wá sọ fún pé èmi lọ́kọ ẹ nǹkan tó bá ti ṣe é ò gbúdọ̀ kúrò ń bẹ̀ yẹn wá ṣàlàyé fún mi ó ní òun wá dúró ó ní wá ṣàlàyé ó ní wá sọ pé nǹkan tóun fẹ́ sọ yìí o tóun bá ìkú náà déédé ṣùgbọ́n òun aṣàṣọtì pé ìyẹ́ òun mọ̀ pé ìbàbá Òkìkí ti bá òun sùn rí ó ní ọkọ̀ òun ò tiẹ̀ ó ní àtọ̀jọ́ yẹn ó ní òun ọkọ̀ òun síbẹ̀ ó ní ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé Ìkẹ́rẹ́ tó tún wá ń tẹ́sì ń tó ń yọ ń lẹ́nu torí mi ò gbọ́ òyìnbó ó ní tó wá ń yọ ń lẹ́nu ọkọ̀ òun ṣẹ̀ṣẹ̀ wá sọ sí pé ó mà dàbẹ́ dé pé ọkùnrin yìí ti bá mi lò pọ̀ lọmọ yẹn wá ń sọ pé lọkọ̀ yẹn wá ní oyún ọ̀dà ojú ẹsẹ̀ ó ṣe voice note sí torí alẹ́ tilẹ̀ kò lè dáhùn ó wá ń tẹ̀sí mẹ́sẹ̀gì sí ọkọ ẹ̀ yẹn bó ojú ṣe mọ́ ó wá pe ọmọ mi tó dolóògbé pé gbọ́ o wá wo nǹkan tí ọkọ ẹ̀ ṣe o ọmọ yẹn wá pe ọkọ ẹ̀ wọ́n wá sọ̀dọ̀ ọkọ Yẹmí wọ́n wá ń bẹ̀ pé kó jọ kó pa. wọ́n wá sọ́dọ̀ ọkùnrin yìí. bẹ́ẹ̀ ni àtòbìnrin tó dolóògbé yìí. bẹ́ẹ̀ ni pé kó jọ kó pa ń sílé ó má pa ń sódò ó ní mọ̀mọ́ ní òun ò lè fi sára o mo wá ní orí mi ò mo ní láyé tí mo tún wà yìí ọkọ ọmọ mi ọkọ ẹ̀gbọ́n kó tó máa bá ọkọ ẹ̀gbọ́n àbúrò sùn mo ṣe pé àbáyé. ẹ̀yin fúnra yín lẹ ránṣẹ́ pé. bẹ́ẹ̀ ni mo wá pé ó ṣe dé lọ́jọ́ ọ̀hún mo wá ní ìpàdé àbá mo ní nǹkan tó ṣe yìí mo ní ṣé ó dáa ó jẹ́ pé ayé fídíò ọ̀hún mo ṣe. màmá ẹ má sọ̀rọ̀ púpọ̀ mo ní torí a ti rí bí gbogbo ẹ̀ ṣe rí. mo ní o bá àbúrò sùn ó jẹ bá ẹ̀gbọ́n sùn báyìí mo ní òkè mi tó fẹ́ bá sùn mo ní ṣùgbọ́n Ọlọ́run ò ní fún ọ ṣe o mo ní nǹkan tó ṣe yìí mo ní ṣé o mọ̀ pé o ti dẹbírú o mo ní o ti dẹbírú mo ní tí ọmọ àbúrò bá dàgbà tí ọmọ ẹ̀gbọ́n bá dàgbà wọ́n bá wà nínú ipò tó dáa mo ní ṣé wọ́n lè ran ara wọn lọ́wọ́ mo ní ṣé o mọ̀ pé o ti dẹbí irú báyìí bí mo ṣe kún sẹ́kù lọ́jọ́ yẹn nìyẹn tó bá bẹ̀rẹ̀ sí ibẹ̀ pé ẹ̀jọ̀ mọ̀mọ́ òun ti ṣàṣìṣe òun ti tẹ̀ ọ̀rọ̀ kìíní ti ṣe kìíní kan ṣùgbọ́n lọ́rọ̀ ọmọ mi yẹn ara mi gan fúnra mi ò dá mo lọ ọsibítù tí mo wà àbúrò rẹ̀ ó ní ká jọ lọ síbẹ̀ nígbà tí mo ṣàlàyé pé ara mi ò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ọmọ yín yẹn mọ́ ohun tá a fẹ́ gbọ́ lẹ́nu yín lẹ ti sọ yìí torí tẹ́ bá tún sọ̀rọ̀ ọmọ yẹn àròkàn bí àwọn ìdí tí a fẹ́ fi múlẹ̀ ńgbà tí wọ́n ní ẹ̀wà ń ta. nípa àtọmọ tó sọ tọmọkùnrin yìí ṣàlàyé pé ọ̀sẹ̀ ara ẹ̀ ló fi lè jáde ibi tí ò sí ènìyàn ṣe àwọn ẹ̀tọ́ lọ́wọ́ à ń bẹ̀. lọ́jọ́ yẹn lọ́jọ́ sẹ́ńdẹ̀ tọmọ yẹn kú ọmọ yìí ọ̀dọ̀ mi ló wà lọ́sítà tí mo wà ọ̀dọ̀ tí mo sílẹ̀. ṣẹ́rí màmá bẹ́ẹ̀ ṣẹ́rí àwọn nǹkan kan tí àwa rí ní
tá a lè pè láṣìṣe díẹ̀ tí àwọn àbúrò ìyàwó yín ṣe, àbúrò obìnrin tó kù yìí ṣe ni wípé àwa ìṣàdájọ́ o, ọkọ ló gbéyàwó ẹ̀ lọ sọsibítù, àwọn padà lọ gbé lọsibítù, ó ti yé yín, ọ̀rọ̀ ti rújú, wá fi ilẹ̀ kẹni tó gbé ọmọ lọ sọsibítù kó wá gbé nǹkan ẹ̀. Ẹrí ńgbà tí wọ́n wá béèrè lọ́wọ́ àǹtí Yẹmí pé ṣé wọ́n pe ọkọ ìyàwó kí wọ́n tó gbé àǹtí wọn ní rárá. Obìnrin tó hospital nígbà tí àbúrò ọmọ yìí kò ṣe olólọgbé àbúrò Yẹmí òun lọmọ yìí pè mí, ọ̀dọ̀ mi ló wà, ó ní ìjọ lọ bá mi wo àìtí ìhun lọ́sítà. Ìgbà tó máa dọ́sítà yẹn obìnrin yẹn níwájú Ọlọ́run àti ènìyàn àti ọmọ tó sọ pé ọmọ òun kan ń ṣiṣẹ́ ńbẹ̀ yẹn, ó ní ó ti dìgbà mẹ́rin tó ọmọbìnrin yẹn ti dákú. Ọmọbìnrin yẹn eléyìí tó àbúrò tó lọ gbé ó dẹ̀ ṣàlàyé fún pé ó ní ó dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ lójú òun tí ọmọ òun dẹ̀ tó dákú lójú òun, ó ní ìgbà yẹn ní obìnrin ọlọ ọsibítù náà sọ pé ẹ má wá máa gbé lọ ẹ lọ gbé wọn má tó fẹ́ máa gbé lọ o. Òun ló jẹ́ bá ọmọ yẹn, ọmọ ẹ̀ gan ló lọ wá fọ́tò òun, gbígbé náà gbé ọmọ yẹn kò lè rìn mọ́. Ayé la bá yín, ẹ̀mí yín á gùn, Ọlọ́run ò ní jẹ́ kí iná ọmọ jó yín mọ́. Ṣé rí ayé ti rọrùn kí wọ́n tó gbé pẹ̀lú bó ṣe wù kó dààmú tó, ó yẹ káwọn náà lè pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan pé ọkọ ìyàwó wọ́n pè é gan-an nígbà tó ìyàwó òun kú ṣe nǹkan tí àwọn ìjọ ẹ̀ sọ ni pé Ìbàdàn ló ti ń ṣe program pé kò lè gbé nǹkan tó sọ nìyẹn. Ó dáa màmá, ẹ ṣé, ẹ bá mú màmá bóde. Ẹ jàre, wọn kò fẹ́ kẹ́gbẹ́ tèmi ìjàre, ṣé ìmọ̀ gbé ọ̀kan tí mẹ́rin balẹ̀ bẹ́ẹ̀ ó tẹ lọ, ṣùgbọ́n ọ̀kan kò kù ìjàre o, títẹ̀tẹ̀ Nàìjíríà kan ràn mí lọ́wọ́ fún gbé mi kọ lọ́rùn àti ọmọ mi àtọkọ yẹn ọmọ mi tètè yàn mọ́ mi pátápátá lé bí ayọ̀lá fún bá mi gbé kọ lọ́rùn o, nǹkan tó jẹ́ gbọ́dọ̀ ṣe ọmọ mi o, torí rẹ̀ kọ sáíkáwá ẹjọ́ kan ti fẹ́ mọ̀ mi nì ẹ ti sí ọmọ ọ̀hún tìka kan sùn sílẹ̀ rẹ̀ rí, èmi ni mẹ̀ tọ́jú ọmọ ọ̀hún tìka, èmi ni mẹ̀ tọ́jú ọmọ ọ̀hún tìka, ilé mi náà gbé kí ìtìdélé mi bá ilé mi lọ́mọ ọ̀hún tìka tẹ̀yà o. Ilé yín làwọn ọmọ wà báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún èmi ni mẹ̀ tọ́jú ọmọ ọ̀hún, bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi lọ yàwó yá bí ṣé àgbọ̀n rẹ̀ sádó àbọ̀ àsopẹ́rẹ́ Ọlọ́run yóò ṣòdájọ́ tẹ̀ lọ́rọ̀ o, ṣùgbọ́n ìjàre o, mo gbé Yẹmí àti Fẹ́mi mo gbé fọlọ́run o, nǹkan kan gbọ́dọ̀ ṣe o, nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o, nǹkan kan gbọ́dọ̀ ṣe kété ọmọ mi o, kété Nàìjíríà ìjàre o, ìtìmílẹ̀ ni ọmọ mo ti ń ṣòfò èyí o, kí mo lè ṣòfò ọmọ yìí o, ìjàre o, Nàìjíríà ìjàre ràn mí lọ́rùn kété àgbáyé níbi kété gbóhùn mi orí àbíyamọ kété kí ràn mí lọ́rùn Joshua ajagun èṣù kí gbà mí lọ́rùn kí gbà mí lọ́rùn o. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ màmá. Ajagun èṣù ni o, ẹ̀rọ àtẹ̀já jagun gbàdà ọ̀tọ̀ dáhà, ajagun èṣù lè yí o, Ọlọ́run méjì ẹ̀mí kan tó mú lọ, ẹ ṣàánú mi o, ẹ kété ọlọ́run àtẹ̀yẹ parí bẹ́ẹ̀ ni wọ́n wá lẹ́ẹ̀pa ẹ̀ sùn dọ̀tọ̀ kan kó kété wọn kété kè wílí bẹ́ẹ̀ ni èṣù màmá ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ pé ẹ ṣe màmá bàbá wòlíì ìyá ń béèrè nǹkan kan lọ́wọ́ yín kó tó di pé màmá ń béèrè nǹkan kan lọ́wọ́ yín pé ṣé nǹkan kan ò ní ṣe àwọn ọmọ wọn tó kù àti ọkọ àti ọmọ yìí ó ṣe nǹkan kan ò ní ṣe wọn. ọjọ́ tí mo bá ti ro ibi ọjọ́ tí mo bá ti ro ibi sí wọn kíbi ó palẹ̀ mi run. ilé yín náà ni wọ́n ti dáná yín. bẹ́ẹ̀ ni ibi ò ní wọlé ẹnikẹ́ni àti ilé ọ̀dọ́ wọn àti ilé àjẹgúngbàlà ibi ò ní wọlé kankan ní agbára Ọlọ́run. ẹ dúró wọn ní ṣe nǹkan kan ò ní ṣe wọn. lágbára Ọlọ́run nǹkan kan ò ní ṣe wọn, lágbára nǹkan kan ò ní ṣe ẹnikẹ́ni ní agbára Ọlọ́run. nǹkan bá ṣe wọn ńkọ́. mo gbàgbọ́ wípé nǹkan ò ní ṣe wọn. ẹ ní lépa ẹ̀mí wọn. lágbára Ọlọ́run tí bá ti lépa ẹ̀mí wọn kó ló wà pè mí nìṣó. ẹ má ṣe pé lórí afẹ́fẹ́. mi ò ṣe pè sàmú ń sọ ni nǹkan tó dá mi lójú ni tí bá ti lépa ẹ̀mí wọn kó lọ́run pè mí nìṣó. orí afẹ́fẹ́ lẹ́wà. bẹ́ẹ̀ ni sà èpè òkè forí burúkú mọ́ èèyàn. ṣùgbọ́n èpè náà ní àyíníkì ó láyé ní padà lọ́pọ̀ ọgbà o. ẹni bá yí padà Ọlọ́run náà gbánú ẹ̀. Ọlọ́run gbánú ẹ̀. bẹ́ẹ̀ ni sà. nǹkan ò ní ṣe. pẹ̀lú ògo Ọlọ́run nǹkan ò ní ṣe ẹnikẹ́ni inú ọmọ ayọ̀lá gbogbo wọn nǹkan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run. àwọn aráàlú ní ẹ fọwọ́sowọ́pọ̀ bí ẹ ti sin ẹni tó kú Ọlọ́run ó foríjì ẹni tó kú Ọlọ́run ó sì tú gbogbo ìdílé àtọ̀tún àtòsì.